Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Rashidi Adéwọ̀lú Ládọjà Àrùsà àkọ́kọ́ kábíyèsí mà ti sọ̀rọ̀ lórí awuyewuye kan táwọn kan fẹ́ máa gbé kiri wípé bóyá òun ni olórí ọba fún gbogbo ilẹ̀ Yorùbá tàbí ìpínlẹ̀ Ọ̀yọ́, èyí tí ó ti ń jà rìnrìn lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ tó sì jẹ́ pé ọba Rashidi Adéwọ̀lú Ládọjà ti jẹ́ kó dìímọ̀ pé kò sóòótọ́ nínú ọ̀rọ̀ náà o, ìyẹn pé kò sóòótọ́ níbẹ̀ wípé òun ni Aláàfin, òun ni Olúbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́ tàbí Olúbàdàn ilẹ̀ Yorùbá. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé àwọn kan ni wọ́n ti ń fún ọba Rashidi Ládọjà ni wọ́n ti ń fún ní ìnagijẹ náà pé òun ni Olúbàdàn fún gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́, èyí tó fẹ́ẹ̀ túmọ̀ sí pé bóyá òun ni ọba àkọ́kọ́ tó jẹ́ olórí gbogbo ọgbà. Bẹ́ẹ̀ látòrí àwọn kan pàápàá àwọn màálù Ìbàdàn tí wọ́n ń sọ pé ọba Rashidi Ládọjà òun gan ni Olúbàdàn fún gbogbo ilẹ̀ Yorùbá, ìyẹn pé òun ni olórí fún gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá, tó sì jẹ́ pé nígbà tọ́rọ̀ ń jà rìnrìn ló jẹ́ kí ọba Rashidi Adéwọ̀lú Ládọjà tí gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ rí ló máa sọ̀rọ̀. Ǹjẹ́ níbo ni kábíyèsí ti sọ̀rọ̀? Ní ilé ìtura Kakanfò Hotel tó wà lágbègbè Ring Road ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ló máa ti sọ̀rọ̀ lọ́sẹ̀ tó kọjá yìí lásìkò tí àwọn ẹgbẹ́ ọmọ Ìbàdàn kan tí wọ́n ń pè ní The Ìbàdàn Foundation tí wọ́n ṣe ayẹyẹ fún kábíyèsí yẹn iye ẹgbà díẹ̀. Níbẹ̀ sì ni ọ̀pọ̀ àwọn ọmọ bíbí ìlú Ìbàdàn tí wọ́n lórúkọ tí wọ́n lókìkí ibẹ̀ náà ti wá, ìyẹn àwọn bíi Aṣíwájú Bọ̀dé Àmàwó, Olóyè Báyọ̀ Oyèrò, Ọ̀tún Balógun àti Ọba Kọ́ládé Adégbọlá. Bẹ́ẹ̀ ni ẹgbẹ́ Ìyálóde Group àwọn náà wà níbẹ̀. Nígbà tó ń sọ̀rọ̀, ọba Ládọjà jẹ́ kó di mọ̀ pé òun kì í ṣe Olúbàdàn ilẹ̀ Yorùbá tàbí Olúbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́ rárá o. Gbogbo ọba tóun jẹ, gbogbo agbára tóun ní kò ju ti ìlú Ìbàdàn lọ. Kábíyèsí jẹ́ kó di mọ̀ pé ìjọba ìbílẹ̀ 11 péré 11 local government ló wà ní ìlú Ìbàdàn lásán, tó sì ní gbogbo agbára àti àṣẹ òun kò kọjá ìjọba ìbílẹ̀ 11 náà tó wà ní ìlú Ìbàdàn, àti pé tó bá ti kọjá bẹ̀ ó ní nǹkan míì ni òun wá. Ọba Ládọjà wá jẹ́ kó di mọ̀ wípé lásìkò tòun yìí ìdàgbàsókè yóò wáyé ní ìlú Ìbàdàn. Ó jẹ́ kó di mọ̀ pé òun ti ń gbé ìgbésẹ̀ lórí ètò ààbò ilẹ̀ Ìbàdàn bí yóò ṣe dára. Bẹ́ẹ̀ ló ní àwọn yóò tún gbé àwọn ìgbìmọ̀ kan kalẹ̀ tí ó máa rí sí ọrọ̀ ajé àti okòwò, ìyẹn ìtọ́pẹ̀ ní Ìyálóde Group Olúbàdàn Investment Committee, tó sì jẹ́ kó di mọ̀ pé láti bẹ̀ làwọn yóò ti máa wá bí ilé iṣẹ́ ńláńlá bí ó ṣe máa wá ìlú Ìbàdàn táwọn ọmọ onílùú táwọn náà yóò sì máa fi rí iṣẹ́